أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ẹ̀yin olùtẹ́tí sí wa àti ẹ̀yin tí ẹ̀ ń wò wá assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. adúpẹ́ fún ọlọ́run ọba tí ó tún fún wa ní àǹfààní láti rí ọjọ́ keje oṣù Ramadan bí ọlọ́run bá ti ní kí a bẹ̀rẹ̀ ní àná tí a bẹ̀rẹ̀ rẹ̀. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba kí ọlọ́run kí ó má ṣe tòní kó má ṣe ní àgbàmọ́ fún wa gẹ́gẹ́ bí ó ṣe ṣe tàná ní àgbàmọ́ kó jẹ́ kí a gba ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé gẹ́gẹ́ bí a ṣe wí. a ó máa kàn sí wa lórí agbede èyí tí a wà yìí láti wá máa ran ara wa létí níta àti kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa oṣù Ramadan, láti máa ran wa létí kí ni àlàálẹ̀ ọlọ́run kí sì ni sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam níbàámu pẹ̀lú bí olùdásílẹ̀ ìjọ mùsùlùmí Ahmadiyya àti àwọn àrólé wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé wọn lẹ́kùnrẹ́rẹ́. lónìí a ó máa tẹ̀síwájú lórí kókó èyí tí a nà síta ní àná, pàtàkì àti àǹfààní ààwẹ̀ gbígbà. níbí náà láti máa tẹ̀síwájú, ọlọ́run bá sọ nínú alukur'an pé ayyaman ma'dudat faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. ààwẹ̀ tí a yàn fún yín yìí ó wà fún iye àwọn ọjọ́ tí wọ́n ní òǹkà ni, àmọ́ ẹnikẹ́ni nínú yín tí ó bá wà ní àìlera tàbí wà ní orí ìrìn àjò yóò gba ààwẹ̀ ní àwọn iye ọjọ́ míì. àti fún àwọn wọn ni tí wọ́n bá tó jẹ́ pé ìnira òun náà ni wọ́n máa fi gba ààwẹ̀ yìí, ọlọ́run bá ní ìtanràn ń bẹ fún wọn. eléyìí ni tí Al-Qur'an pè ní fídíà, èyí ni bíbọ́ aláìní. ẹnikẹ́ni tí ó bá ṣe iṣẹ́ rẹ̀ pẹ̀lú ìgbọràn ìfínúfíndọ̀, èyí ni ń ló dáa fún un. dájúdájú ààwẹ̀ yìí ó dáa fún yín bí ẹ bá mọ̀, kí ẹ gba ààwẹ̀ yìí òun ló dáa fún yín bí ẹ bá mọ̀. àyà yìí òun náà ni ìkarùndínláàádọ́wàá orí kejì Al-Qur'an. ẹ̀yin ará ilé, òjíṣẹ́ ńlá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní Hazrat Abu Sa'id àwọn ni wọ́n gba àrọ́bá náà wá. wọ́n ní mo gbọ́ nígbà tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n wí pé dájúdájú ẹni tí ó bá gba àwẹ̀ fún ọjọ́ kan nítorí ìyọ́nú ọlọ́run ọba máa yí ojú ẹni náà kúrò níbi Jahannama fún iye ìrìn àjò èyí tó jẹ́ tó 100 ọdún. tí a bá wo ẹsẹ̀ Al-Qur'ani tí a kà yìí àti àrọ́bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam láìsá ní àní méjèèjì ó ń sọ bí àwẹ̀ ṣe ṣe pàtàkì tó àti àwọn àǹfààní tí ń bẹ nínú wọn. bí a bá wo àpólà àyà èyí tí a kà tó wípé wa an tasumu khairul lakum in kuntum ta'lamun, kí ẹ sì gba àwẹ̀ òun ló dáa fún yín bí ẹ bá mọ̀. àrọ́bá yẹn kan náà bí a bá mú un mọ́ a rí pé láìsí àní àǹfààní ń bẹ nínú kí a gba àwẹ̀. Hazrat Imam Mahdi alayhi salam tí wọ́n tún dé olùdásílẹ̀ ìjọ mùsùlùmí Ahmadiyya wọ́n ní ṣe rí ààwẹ̀ gbígbà kì í kàn ṣe ká fi ebi panú àbí ká fi òǹgbẹ gbẹ ara wa nìkan, bí kì í ṣe pé àbí ká fi òǹgbẹ gbẹ ara wa lásán, bí kì í ṣe pé ó ní pàápàá nínú pàápàá ààwẹ̀ yìí ìrírí ń sì ni ó lè júwe rẹ̀ fún èèyàn. àdámọ́ ara ni láti pé bí a bá jẹ oúnjẹ níwọ̀nba ẹ̀mí yóò máa wà ní mímọ́, agbára ìrìnà rí ọlọ́run ọba yóò àti ojú inú yóò sì máa gòkè àgbà sí i. ìfẹ́ ọlọ́run ọba ni láti jẹ́ kí oríṣi oúnjẹ kan kí ó dínkù
kí ó sì ṣe àlékún fún oríṣi oúnjẹ míì. Ẹ̀dá tí ó bá ń gba àwẹ̀ yóò máa fi sọ́kàn pé kí ó máa fi sọ́kàn wípé kì í kàn ṣe pé òun fi ebi panú o, àmọ́ ńṣe ni òun ń gba àwẹ̀ yìí fún ìrántí Ọlọ́run ọba àti pé òun já ara òun gbà kúrò lọ́wọ́ adùn ilé ayé àti parahàn ibẹ̀ láti bá lè fi àsìkò òun jìn fún Ọlọ́run ọba. Imam Mahdi alayhi salam wọ́n tẹ̀síwájú wọn ní pàtàkì ààwẹ̀ gbígbà ó wà nínú kò sí nínú pé kí ẹ̀dá fi jíjẹ rẹ̀ àti mímu ẹ̀ kí ó fi sílẹ̀, nítorí pé jíjẹ àti mímu ó máa ń fún ara lókun ni, àmọ́ a fi eléyìí sílẹ̀ láti bá lè gba okun sí inú ẹ̀mí tí a lò pẹ̀lú Ọlọ́run ọba. Àkọsílẹ̀ wọn yìí, ọ̀rọ̀ wọn yìí ó wà nínú àwọn àkọsílẹ̀ àkójọ àwọn ọ̀rọ̀ wọn tí a ń pè ní malfuzat ìdí ẹlẹ́ẹ̀karùn-ún. Hazrat Khalifatul Masih ẹlẹ́ẹ̀karùn-ún ayyadahu ta'ala bin nasril aziz nínú kútùbà wọn ti ọjọ́ 12 oṣù keje ọdún 2013 wọ́n ṣàlàyé fún wa nípa pàtàkì ààwẹ̀ àti àǹfààní rẹ̀. Wọ́n ní ààwẹ̀ gbígbà ó dúró lórí takuwa ni, tí ó bá sì ti dúró lórí takuwa yóò máa mú kí àwùjọ tó rẹwà dáadáa kó dìde, á mú kí ẹ̀mí ìjùsílẹ̀, ẹ̀mí ìṣe dáadáa sí ọmọlàkejì á mú kí ó dìde. Ààwẹ̀ gbígbà yìí a máa fani sí ààyè tá a ti ran arákùnrin ẹni tí ò ní láti ràn án lọ́wọ́, a máa fani dé ààyè náà. Bẹ́ẹ̀ sì ni èyí sì ṣe pàtàkì nítorí pé ìtẹ̀lé àpẹẹrẹ ìgbésí ayé ànábì wa Muhammad ni sallallahu alaihi wasallam wípé nínú oṣù Ramadan àlékún ọrẹ àlékún oore òun náà ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà ni wọ́n máa ń ṣe. Bí ìgbà tí ìjì ń jà tí ń gbé yẹ̀pẹ̀ ní ọ̀pọ̀ yanturu, òun náà ni àpèjúwe bí ìjùsílẹ̀ sàdákà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bí ó ṣe tẹ lágbára tó àti bí ó ti ṣe pọ̀ tó. Bákan náà Hazrat Khalifatul Masih wọ́n ní eléyìí á wá jẹ́ orísun, bí a bá ṣe bẹ́ẹ̀ eléyìí á wá jẹ́ orísun ìmú ìkólé kan, ìmú ebi, ìmú ìpayà kúrò ní àwùjọ. Á jẹ́ kí a ní àǹfààní láti lè máa káàánú àwọn tí ò ní tó láàrin wa. Á mú kí ìfẹ́ kí ó gbèrú, á mú kí ẹ̀mí ìdúpẹ́ kí ó máa rú dìde lọ́kàn àwọn tí ò ní náà sí ọ̀dọ̀ àwọn wọn ni tí wọ́n jẹ́ ọmọ ìyá wọn tí wọ́n ń ta wọn lọ́rẹ. Àlàyé tí wọ́n ṣe nínú kútùbà yìí rèé. Bákan náà nínú kútùbà ọjọ́ 4 oṣù keje ọdún 2014 Hazrat Khalifatul Masih ayyadahu ta'ala wọ́n ṣàlàyé wípé ṣe rí ààwẹ̀ gbígbà ó máa ń ṣe àlékún ìpayọ̀ Ọlọ́run ọba, ó sì máa ń múni rí ojú rí Ọlọ́run ọba àti ògo rẹ̀. Ojú rí Ọlọ́run ọba ni lórí ẹ̀dá ènìyàn wípé ó fi ṣaitan sí inú ìgbèkùn nínú oṣù Ramadan kí ìpayọ̀ Ọlọ́run ọba àti ìfẹ́ rẹ̀ kí ó bá lè tóni lọ́wọ́ pẹ̀lú ìrọ̀rùn. Wọ́n ní bákan náà gbogbo àwọn nǹkan tí ó ṣe pàtàkì nínú oṣù Ramadan èèyàn máa ń ṣe èyí nítorí pé gbogbo àwọn Hazrat Khalifatul Masih wọ́n sọ pé àwọn nǹkan tó ṣe pàtàkì tí nínú oṣù Ramadan bí a bá ṣe kí a mú wá sí ògóńgó tó yẹ pé ìfẹ́ tara òun náà ni a bá ń karabọ̀, ǹjẹ́ ń gbà náà àwẹ̀ tá ń gbà wọ́n ní kò ní ìtumọ̀. Wọ́n ní Hazrat Imam Mahdi alayhi salam wọ́n ṣàlàyé wípé ìtànjẹ lásán òun náà ni ó máa jásí fún wa bàbá là ń gbàwẹ̀ tàbí a wà nínú báyà pẹ̀lú Imam Mahdi alayhi salam tí a ò sì jára wa gbà kúrò lọ́wọ́ ìfẹ́kúfẹ́ ti ara tá a tún rí ara bọ inú rẹ̀. Wọ́n ní á dàbí ìgbà tó yẹ pé a kàn fi sọ lórí ahọ́n pé a wà nínú ọmọlẹ́yìn Imam Mahdi alayhi salam, àmọ́ tó jẹ́ pé ìdọ̀tí pátápátá òun náà ní ń jáde nínú ọkàn wa. Wọ́n ní àwọn nǹkan wọ̀nyí Imam Mahdi alayhi salam sọ fún wa pé kí a fi sọ́kàn kí a sì ronú lé lórí dáadáa. Wọ́n ní àmọ́ o bàbá rẹ̀ ni tó bá ara rẹ̀ ní irú ipò yìí, ohun tí ó jẹ́ ìwòsàn rẹ̀ òun náà ni kó nítọ̀hún kó ṣe ọ̀pọ̀lọpọ̀ istighfar dáadáa. Tí a bá wo àwọn ọ̀rọ̀ Hazrat Khalifatul Masih yìí, a rí i pé wọ́n lọ́sẹ̀ àwẹ̀ gbígbà, wọ́n lọ ẹsẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí Al-Qur'an ṣe wí, wọ́n lọ mọ́ ìpayọ̀ Ọlọ́run ọba, ìfẹ́ Ọlọ́run ọba àti ìfẹ́ ọmọnìyàn. Bákan náà wọ́n tún padà wá lọ mọ́ ká gbọ́ràn sí ohun tí Ọlọ́run ọba fẹ́ àti tí àwọn òjíṣẹ́ rẹ̀ fẹ́. Eléyìí òun náà nísìnyí jẹ́ òkodoro báyà tí àwa tá a jẹ́ ọmọlẹ́yìn Hazrat Imam Mahdi alayhi salam tí a gbà lọ́wọ́ Imam Mahdi alayhi salam àbí lọ́wọ́ láti pàṣẹ khalifa wọn. Hazrat Khalifatul Masih wọ́n tún tẹ̀síwájú pé tí ẹ sí ẹ̀rí Ọlọ́run ọba wa, Ọlọ́run ọba tó ní
ìfẹ́ wa púpọ̀ ni kọ́lọ́n kó fúnra rẹ̀ kó jẹ́ kí a lè fi gbogbo ìgbésí ayé wa ṣe ìrúbọ fún un. Wọ́n ní ọlọ́run ọba wọ́n ló sọ fún wa pé a láǹfààní láti súnmọ́ òun ọlọ́run ọba bí a bá ń gba àwẹ̀, a sì láǹfààní láti jẹ èrè tó pọ̀ nínú àwẹ̀ dáadáa. Wọ́n ní àwẹ̀ gbígbà ó dà gẹ́gẹ́ bí ìpàgọ́ èyí tá a ti gba ẹ̀kọ́ tí a fi ń súnmọ́ ọlọ́run ọba ni. Wọ́n ní nítorí náà ká gbìyànjú láti lo àǹfààní tí a ní yìí dáadáa. Wọ́n ní oṣù Ramadan yìí oṣù tó wá nítorí ti ọlọ́run ọba tá a sì lè rí èrè ń jẹ èyí tó pọ̀ púpọ̀ nínú rẹ̀ ju ti àwọn oṣù tó kù lọ ni. Wọ́n ní khalifa wa ń pè wá, wọ́n ní nítorí náà ẹ tara ṣàṣà, ẹ dìde, ẹ kùn ìjọsìn yín, ẹ kùn ní àwọ̀ tí ó rẹwà dáadáa nítorí ti àṣẹ ọlọ́run ọba, nítorí ti òfin ọlọ́run ọba, pẹ̀lú àdéhùn wípé ẹ ní padà sẹ́yìn mọ́, ẹ tún gbé irú ìjọsìn bẹ́ẹ̀ ẹ máa gbé tẹ̀síwájú. Wọ́n ní ẹ dìde, ẹ jẹ́ kí iṣẹ́ rere yín kí ó rẹwà dáadáa nítorí ìyọ́nú ọlọ́run ọba àti àníyàn pé ẹ sọ iṣẹ́ rere di ara ìgbésí ayé tí ẹ máa lò. Khalifa ní gbogbo yín pátá a ní ẹ tara ṣàṣà, ẹ dìde, ẹ jẹ́ kí ojú inú yín, ẹ jẹ́ kí ọ̀nà ìgbà wo nǹkan yín, ẹ jẹ́ kí ó gbìnàyà kẹ́ ẹ bá lè ríran rílẹ̀ tí ń jẹ́ ìgbàgbọ́ lódodo. Eléyìí òun náà ní kí ẹ ṣe nínú oṣù yìí nítorí pé òun náà ló máa fún yín ní ìṣẹ̀mí ayọ̀, ló máa fún yín ní ìṣẹ̀mí èyí tí àlùkùránì tí ó ń sọ pé ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀mí ọlọ́run ọba ẹ má fi ṣe pàṣípààrọ̀ pẹ̀lú owó pọ́kú. Wọ́n ní irú ọ̀nà èrò báyìí, irú ọ̀nà ìgbésí ayé báyìí òun náà ni a fi jèrè oṣù Ramadan. Wọ́n ní ọlọ́run ọba kò kàn déédé pàṣẹ wípé ẹ di olùpayà rẹ̀ nìkan, ṣùgbọ́n ó ń sọ fún wa pé nípasẹ̀ ìtẹ̀lé òfin òun, ìtẹ̀lé ìṣeré àwọn ọlọ́run ọba àti ìṣe iṣẹ́ rere àti fún àǹfààní ara wa, òun náà ni a fi lè di olùpayà ọlọ́run ọba. Wọ́n ní nítorí náà ọlọ́run ọba yóò wá di ọ̀rẹ́ wa. Bẹ́ẹ̀ sì ni bọ́lọ́run bá ti jẹ́ ọ̀rẹ́ wa, kò sí nǹkan tí àwọn ará ilé ayé yìí, àwọn èèyàn lásán, kò sí nǹkan tí wọ́n lè fi wá ṣe tí ọlọ́run ọba bá ti ń bẹ pẹ̀lú wa. Wọ́n ní nígbà náà ohun tí ọlọ́run ọba ó fi yín ṣe òun náà ní kí ẹ̀yin máa páyà. Tí ẹ bá sì ti di ti ọlọ́run ọba láìsáni àní, ẹ máa wà ní abẹ́ ààbò, ẹ máa wà nínú ìṣọ́ ọlọ́run ọba nítorí pé ọlọ́run ọba máa ń bẹ, ó sì jẹ́ ọ̀rẹ́ fún àwọn olùpáyà rẹ̀. Ẹ̀yin ará wa, àjọ Khalifatul Masih wọ́n tún ṣàlàyé pé ọlọ́run ọba ó ní òun nífẹ̀ẹ́ àwọn wọn ni tí wọ́n bá ní ìfẹ́ òun ọlọ́run ọba tí wọ́n sì jẹ́ olùpáyà òun ọlọ́run ọba. Nítorí pé nínú àwọn àyà àlùkùránì lóríṣiríṣi èyí tí wọ́n mú wá, òun náà ni ọlọ́run ọba ló ti ń fi ìdí àwọn nǹkan wọ̀nyí múlẹ̀. Wọ́n ní bàbá ti wá rí ìfẹ́ ọlọ́run ọba, kí ni nǹkan náà tí a tún wá ná, kí ni nǹkan náà tí a tún fẹ́ kí ó ṣẹlẹ̀ sí wa nígbà tá a bá ti rí ìfẹ́ ọlọ́run ọba. Nítorí pé ìfẹ́ ọlọ́run ọba ó máa ṣe ayé wa ní àyín lẹ́wà, ó sì máa ṣe ayé wa ní èyí tó ń bọ̀ ó máa ṣe lẹ́wà bákan náà. Wọ́n ní àwọn èèyàn tó jẹ́ ti ilé ayé yìí wọ́n lè rí òpin ìgbésí ayé àwọn olùpayà ọlọ́run ọba. Wọ́n ní nítorí náà bí ẹ bá ti ń gbìyànjú tí ẹ̀ ń fara da ìnira, tí ẹ bá ti ń gbìyànjú tí ẹ̀ ń fara da ìṣòro tí àwọn èèyàn ń kó sí ojú ọ̀nà yín, ọlọ́run ọba ó máa ní ìfẹ́ yín sí ni. Wọ́n sì ní ìgbẹ̀yìn ẹ̀yin wọn ni tẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run ọba, tẹ́ sì ń ṣe ti ọlọ́run ọba, lẹ́padà wá jèrè ilé ayé tí àwọn ọ̀tá tí wọ́n sì fi ìdí rẹmi. Inshallah, kí ọlọ́run ọba kí ó jọ̀ọ́ jàre kó jẹ́ kí a rí ìbùkún èyí tó pọ̀ nínú ààwẹ̀ tá à ń gbà nínú oṣù Ramadan yìí. Àmín summa àmín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.